ó ti ṣẹlẹ̀ o ẹ ti wá gbọ̀n kan tí wọ́n sọ nípa ọ̀rọ̀ Akéwùgbà Gold àti olóyè Sunday Igboho pẹ̀lú àwọn mùsùlùmí pẹ̀lú àwọn kìrìsìtẹ́nì àti àwọn oníṣẹ̀ṣe ẹ wo ẹ jẹ́ kí n sáré gbé ń débẹ̀ wọ́n nǹkan kẹ́ fìdílé kẹ́ wá fi ti gbéyàwó ọ̀rọ̀ ẹ jọ ẹ dẹ̀ má gbàgbé láti bá mi subscribe ẹ dẹ̀ má gbàgbé láti bá mi share ẹ dẹ̀ bá mi tẹ like. wọ́n wọnú ilé ìjọsìn ní ìlú tá à ń pè ní Ẹ̀dá Oníyọ̀ ní ìpínlẹ̀ Èkìtì wọ́n pa èèyàn mẹ́ta olùṣọ́ àgùntàn wọ́n pa nínú àwọn tí wọ́n pa ọkọ rẹ̀ náà tó wà lára àwọn tí wọ́n jí kó wọ́n sì kó èèyàn 15 olóyún ń bẹ nínú wọn ìyá àgbàlagbà arúgbó ń bẹ nínú wọn tó ti lé ní 80 years wọ́n kó wọn wọnú igbó ṣé 87 kọ́ ni wọ́n pè yá ìgan ọmọ kékeré bíi ọmọ ọdún kààbọ̀ náà ń bẹ nínú àwọn tí wọ́n kó gbogbo wọn wọnú igbó wọ́n ti wá gba 10.5 mílíọ̀nù 10 àbọ̀ wọ́n gba rice wọ́n gba petrol wọ́n gba maggi wọ́n gba super glue nígbà wọ́n gbé lọ tán àwọn tí wọ́n gbé lọ wọ́n dá wọn láàmú gan-an títí nígbà wọ́n gbàgbó tí wọ́n gbà tán àwọn èèyàn àwọn dà wọ́n láwọn ò tiẹ̀ gba owó yẹn mọ́ pé 50 million ni àwọn ó gbà pé 50 million làwọn fẹ́ gbà báyìí àwọn ènìyàn wà ń bẹ̀ ṣáájú kí wọ́n tó rí owó kó fún wọn náà wọ́n ti lò bí ọ̀sẹ̀ méjì nígbà tí ipa àwọn tí wọ́n kọ́ àwọn èèyàn wọn ẹlòmíì tó lọ yá owó tí ó san ìlérí lórí nẹ́sìn wá pariwo síta ìjọba ìpínlẹ̀ Èkìtì ò sọ nǹkan kan lórí rẹ̀ tẹ́lẹ̀ ariwo tí wọ́n wá pa síta yẹn ń lọ wá jẹ́ wípé gbogbo ayé wá gbọ́ láti wá gbọ́ pé láti ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ni o tàbújá ni o gómìnà ni o gbogbo ẹ̀ ni o wọ́n ti wá bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ lórí ṣùgbọ́n tí wọ́n sọ nípa àwọn èèyàn wọ́n ti kó wọn wọ ìpínlẹ̀ Kwara inú igbó nípínlẹ̀ Kwara lọ sọ́nà Kogi ń bẹ̀ yẹn. ṣé wàá rí ọ̀rọ̀ wá pọ̀ ọ̀nà sì pọ̀ tá a yà náà àkọ́kọ́ níjọba ẹjọ́ àwọn táwa lórí TikTok ẹ máa bá wa power tap àwọn táwa lórí TikTok àwọn táwa sì wà lórí Facebook náà ẹ máa bá wa comment ẹ sì máa tẹ like comment and like ẹ ṣé gan ni níjọba tó jẹ́ ìjọba àwa ara wa bí wọ́n ṣe ń pe democracy fún wa kí ló jẹ́ kó rí bẹ́ẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú tó fẹ́ lọ ihun tí wọ́n fẹ́ rí iná ń bẹ lẹ́mìí wọn kì í ṣe tí ihun tẹ́ fẹ́ lọ bá pàdé ń bẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú pẹ̀lú tíjọba àpapọ̀ ń fún local government kọ̀ọ̀kan local government kọ́kọ́ lè dáàbò bora rẹ̀ débi tágbára ò bá ká ìyẹn wà á pe state tágbára state ò bá ká ìyẹn kan federal pẹ̀lú ibi tí ojú làdé yìí state gbẹ́dọ̀ ní ọlọ́pàá kódà àwọn ọlọ́pàá dùgbòlùjà tí wọ́n dúró fún gẹ́gẹ́ bí ológun kékeré kò sí ní tó burú kí state kọ̀ọ̀kan ó ní débi pé tí wàhálà bá ṣẹlẹ̀ àwọn wọ̀nyí ni wọ́n dìde sọ̀rọ̀ ìlú àwọn wọ̀nyí ni wọ́n kọ́kọ́ gbarata ẹ wo gbà tí ọ̀rọ̀ yìí gangan tí ó ṣẹlẹ̀ gbà tí olóyè Sunday Igboho lòun lọ sí Gàngàn gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ dìde ńgbà náà pé kọ́mọ lọ àwọn òfin láṣẹ bí ti ń ṣẹlẹ̀ ní kinní náà ni o ní Oríire local government yìí o Ahoro Ìṣẹ̀lẹ̀ Yáwọ́ta àtàláwùsà àwa jáde ńgbà náà ńgbà Ìgbòho fẹ́ lọ sí Gàngàn tí gómìnà láwọn òfin láṣẹ gbà àwa mọ àwọn Fúlàní a sì sọ̀rọ̀ ńgbà náà ìṣẹ́jú 18 ni mo fi ṣe fídíò yẹn
nígbà olóyè tún lọ èmi tún jáde pé gómìnà ọ̀rọ̀ yìí ṣe ń tẹ́lẹ̀ máa wò èmi mọ fúlàní jù ẹ̀yin lọ o fúlàní sì mọ̀ pé mo mọ àwọn gómìnà wọ ọ̀kákún wíríwíríwíríwíríwíríwíríwírí àwọn fúlàní wọ ìgàngà wọ́n bà nǹkan jẹ́ ẹ̀mí sọnù ìgàngàn àwọn ìlú ń bẹ tí wọ́n mọ kan àwọn ojúgbó wa náà wọ́n gbà débẹ̀ o èèyàn lè fẹ́ wọ ìgàngàn o kọ́kàn dẹ́yẹ débẹ̀ wọ́n dẹ̀ bà nǹkan jẹ́ wọ́n sun ààfin kábíyèsí àti gàngàn náà rabaraba rìn bàbá bá kúrò láyé ńgbà náà gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ pàpà wa lọ sí ìgàngàn tí gómìnà wa sọ pé òun lòún jẹ̀bi níjọ́ gómìnà sọ pé òun lòún jẹ̀bi ìjẹ́ nìkan wá gbé gómìnà lọ kóòtù àbí gómìnà resign lórí ẹ̀bi tó jẹ now ìjẹ́ gómìnà lè jí gbogbo ẹ̀mí tó ti sọnù tí wọ́n lè jí padà ìjẹ́ àwọn dúkìá tí wọ́n bàjẹ́ ń bẹ̀ wọn ìjẹ́ gómìnà bá wọn tún ṣe ìwà ni tá a bá wá rí nǹkan tá a ṣe máa ń pariwo ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti pé Mọ́gàjí Kazeem Akínró tá a gbé wọn wọlé live tá a bá gbọ́rọ̀ kan lára àwọn ọ̀gá àgbà àwọn Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ọ̀yọ́ àbá bá rí nǹkan kan tá a fètò fi tó wọn létí ẹwùrújọ́ tí wọ́n kìnnáàpù àwọn Àmọ̀tẹ́kùn àwọn Àmọ̀tẹ́kùn 3 àwa súnmọ́ aráàlú sì súnmọ́ wa bí wọ́n ṣe pè mí nù pé wọ́n mọ̀ tí jáwọn Àmọ̀tẹ́kùn gbé mo bá pe Mọ́gàjí àwọn ò tí ì gbọ́ report mi náà ẹ̀yin lè mọ́ gbọ́ àwọn ó tètè gbọ́ o torí ibi tó ti jáwọn èèyàn yín gbé àwọn tí wọ́n pe àwa wọ́n lẹ́rọ tiwa lọ́wọ́ wọ́n lè mọ̀ lẹ́rọ àwọn Àmọ̀tẹ́kùn tí wọ́n ó pè lọ́wọ́ Mọ́gàjí Kazeem Akínró láwọn ó ṣèwádìí kọ̀pẹ́ ni wọ́n pè padà gbé ẹ̀rín wọn bú sí pé òótọ́ mọ̀ ni wọ́n mọ̀ gba Àmọ̀tẹ́kùn lóòótọ́ wọ́n sì dìde wọ́n lọ wọ́n gba àwọn Àmọ̀tẹ́kùn yẹn lẹ̀ wọ́n tún ń darí bọ̀ wọ́n tún ṣiṣẹ́ míì lágbègbè Mọ́níyà sí Akínyẹlé àwọn táwọn Fúlàní tún kidnap àwọn Àmọ̀tẹ́kùn tó gbà wọ́n lẹ̀ léyìí tó túmọ̀ sí pé a sọ pé àwọn Àmọ̀tẹ́kùn ò ṣe dáadáa ṣùgbọ́n ìbọn òbóǹkè ní ń bẹ lọ́wọ́ wọn AK-47 ìbọn tàmọ̀tẹ́kùn ó níbi tó lè rìn ṣùgbọ́n ìbọn tí ń bẹ ní ọwọ́ àwọn Fúlàní agbéyàn àtàwọn ọ̀dàlẹ̀ inú wa ìbọn tó lè rìn dáadáa ni. ẹlẹ́ẹ̀kejì ẹ bá ń bi gómìnà yín Ṣèyí Mákindé ẹ bá ń bi àwọn Àmọ̀tẹ́kùn látọjọ́ láti dá wọn lẹ̀ sẹ́yìn ti gba lẹ́tà sẹ́yìn ti gbàwé àwọn Àmọ̀tẹ́kùn wa ìwé péjọba gbà wọ́n síṣẹ́ sẹ́yìn ti gbàwé wọ́n kàn ṣiṣẹ́ lọ dáńdáwì bí iṣẹ́ òṣèlú ẹ̀kẹ̀já káwọn ọmọ kẹjọ débi ń pa kákàn mọ́ fún wọn lówó oúnjẹ iṣẹ́ táwọn Àmọ̀tẹ́kùn ń ṣe nìyẹn. ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àtàwọn tẹ́ ń gba àwọn Àmọ̀tẹ́kùn ẹ bá ń bi wọ́n léèrè pé ṣé àwọn Àmọ̀tẹ́kùn yìí ṣé wọ́n gbà wọ́n gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni là torí kẹ́ má bàa sanwó fún wọn ǹjẹ́ wọ́n gba ìṣọ́ráǹsì fún wọn ǹjẹ́ healthcare ń bẹ lórí wọn kò dáa báyìí kò dáa bẹ́ẹ̀ ṣe yóò dáa wàláì kò dáa mo fọlọ́n búra kò dáa ẹ jẹ́ ìyá rẹ̀ Ọlọ́run wàláì ìjọ́ tẹ bá ń banú jà wọ́n mọ̀ rẹ́rìn tá a bá wà nù lé ni torí ẹ̀ ń gbádùn lónìí ìgbádùn yín fúngbà díẹ̀ náà dẹ̀ ni. débi wípé àwọn tó fẹ́ ṣiṣẹ́ fúnlẹ̀ Yorùbá ìjà àtọ́jú wọn àwọn ọmọ tí yín sì ń gbádùn àwọn ọmọ yín jẹun tó wù ọ̀pọ̀lọpọ̀ bí ta ti ń gbà àwọn èèyàn sínú Àmọ̀tẹ́kùn náà irú àwọn èèyàn wo là ń gbà bẹ́ẹ̀ irú àwọn èèyàn wo là ń gbà sámọ̀tẹ́kùn sáwọn tó jẹ́ wípé bí náà máa rí tọrọ kọ́bọ̀ ẹ̀jẹ̀ kò kú sí nǹkan kan ta ẹni là ṣe ń gbà wọn. Àmọ̀tẹ́kùn ò lè wọgbó torí tí ń bẹ lọ́wọ́ àwọn ọ̀daràn ó ju tí ń bẹ lọ́wọ́ Àmọ̀tẹ́kùn lọ. àwọn ológun tó lè wọgbó àtọlọ́pàá tí wọ́n nírú nǹkan tí ń bẹ lọ́wọ́ wọn lọ́wọ́
tílé ológun ó ti ní jurú ẹ̀ lọ níta gbọ́ ni pé wọ́n ti rí bọ́ǹbù káàkiri àwọn tó kọ́kọ́ lọ ìbọ́ǹbù ìlọ́bọ́ǹbù wọn lọ́ fà wọ́n ya pẹ́rẹpẹ̀rẹ. Now ìbéèrè tọ́pọ̀lọpọ̀ ńlá káyọ̀bí rẹ̀ ni wípé báwo làwọn ará bíi ṣe múra álẹ̀ tó bá wọn tí wọ́n fi rí bọ́ǹbù káàkiri gbogbo táwọn èèyàn wọ́ gbà wá. Báwo ni ṣé àgbàgbé Àmọ̀tẹ́kùn Oòduà l'Ógbómọ̀ṣọ́ náà pè sórí program ó ti kù ọjọ́ mẹ́ta tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́dọ̀ wa lórí eré ó ṣẹlẹ̀ èni wọ́n pe Àmọ̀tẹ́kùn Oòduà kìí ṣe Àmọ̀tẹ́kùn ti security guide ọkọ̀ tó ń lò lórí social media ní Àmọ̀tẹ́kùn Oòduà wọ́n pè pé tó ní Ahoro Ìsíẹ̀lẹ̀ o àwọn ń rí àwọn Fúlàní agbébọn o àwọn ń rí wọn o òun náà sì mú fóònù ó pe Ògbómọ̀ṣọ́ ọlọ́pàá báyìí la gbọ́ látòrí rẹ̀ local government o pé àwọn Fúlàní agbébọn o wọ́n ń bẹ nínú igbó nígbà ìyá ọ̀pọ̀lọpọ̀ pàrọ̀ bó ni wọ́n ti ṣèwádìí wọ́n láwọn kan ni wọ́n ń jà bẹ́ẹ̀ àwọn kan wọ́n ń jà bẹ́ẹ̀ area command Ògbómọ̀ṣọ́ commissioner of police ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá pátá l'Àbújá alẹ́ gbọ́dọ̀ ṣèwádìí lórí ìṣẹ̀lẹ̀ iṣẹ́ mi láìkí bẹ́ẹ̀ ṣe ń ṣèlú o Ọlọ́run dùn mí o wàláhì ń dùn mí mi láì bẹ́ẹ̀ ṣe ń ṣèlú o wọ́n wá láwọn kan ni wọ́n ń jà bẹ́ẹ̀ ìjọ kẹtẹ ni wọ́n wá kó àwọn èèyàn tó wá dogun dọjẹ ẹ̀mí tó ṣòfò àwọn tí wọ́n pa àti bàbá ń bàbá tí wọ́n tún pa tí wọ́n dún bú ẹ̀ tí ó gba ayé rí Obama ti sí yẹn Obama ti sí yẹn a pé bí Àmọ̀tẹ́kùn Oòduà ṣe pé iléeṣẹ́ ọlọ́pàá gbégbèsẹ̀ tó yẹ kí wọ́n gbé tẹ́ bá wò ní ọ̀sẹ̀ tó lọ yìí èmi tó fẹ́ ṣẹlẹ̀ ṣé Làǹkárá wà bí nǹkan kan wọ́n ń pe àwọn Fúlàní yẹn ní wọ́n ti ń bọ̀ wọ́n fẹ́ cross Niger wá sí Kwara kó tó máa bọ̀ ní rìsáàfù wa nílẹ̀ Yorùbá tí Àmọ̀tẹ́kùn Oòduà tó sáré fi léde adúpẹ́ lọ́wọ́ àwọn DSS wa nípínlẹ̀ Ọ̀yọ́ àtọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́rọ̀ ká wọ́n gbégbèsè lé lórí pé ká mọ̀ tó sọ pé rọ́ ni àbí èsì rọ́ gbogbo tó yẹ kẹ́ ẹ lọ dí bẹ́ẹ̀ kí ló fà ni pé àwọn tí wọ́n ń lọ táwọn ń ṣèrìn àjò làwọn rí wọn ní Niger tí wọ́n sì jóye wọn pé rúùtù tí wọ́n ń gbà bọ̀ yìí àwọn eléyìí náà afẹ̀mí ṣòfò ni wọn ò gbọ́ pa wọn ò gbọ́ po ju kí wọ́n pa yẹn lọ wọ́n dẹ̀ gba ransom wọ́n dẹ̀ wábi tí wọ́n ṣẹ̀tù sí nínú igbó. àwọn Fúlàní agbébọn yìí tá a ti ń gbúrò wọn ní nọ́ọ̀tì tipẹ́ sálìjànú ni wọ́n ṣẹbọra ni wọ́n sẹlẹ́mọ̀sọ́ ni wọ́n tá a ti ń gbúrò wọn tipẹ́ ọ̀ǹtì tó wá dé tí wọ́n dàlejò ọ̀ràn sí wa lọ́rùn tá a ní ìmúrasílẹ̀ kankan ẹ wo ọdún tí mo ti ń pariwo pé gbogbo inú igbó ilẹ̀ Yorùbá ń bẹ́nu ewu ìbò ló ń bẹ bá wù yín ẹ jẹ́ kó rí yín ó pé lórí yóò bá sì pẹ́ tó jórí yín ó burú ẹ dìbò fáwọn ọ̀tá ilẹ̀ Yorùbá ẹ̀bẹ́ àtòjọ wọ̀ ni èwo náà ló ti ẹ̀ gbádùn nù wọn èwo ló gbádùn náà àwọn tá a fẹ́ dìbò èwo ló gbádùn nù wọn. ká mọ̀ wá ní múrálẹ̀ kankan yìí tí ọ̀wá kan Yorùbá láà mójútó mọ̀ ń pariwo ní over 50,000 camps àwọn Fúlàní nílẹ̀ Yorùbá wọ́n dẹ̀ láwọn ọjà Fúlàní láwọn ọjà tí wọ́n ń ná tẹ́ bá dọ́jà mí ẹ̀ ní bá Yorùbá kan bẹ̀ Fúlàní lẹ́ẹ̀ bá ń bẹ̀ níbi tẹ́ ẹ ti fààyè gbà wọ́n sí gbogbo inú gbóyún Fúlàní tí wàá dominate ẹ̀ àwọn ọba tó kù lẹ́yìn ó tún máa bára yín jà lé lórí ìyẹ́ ẹlẹ́kọ̀ọ́ òun ló nílẹ̀
àbúrò yẹ ẹlẹ́kọ̀ọ́ ìní kìíní kan dáradára ètò òṣìlẹ̀ máa pa lórí ilẹ̀ tá ń jà lé lórí nù. àwọn ọmọ wa ń bẹ o nínú igbó Orúnmọlẹ̀ o lẹ́kìtì, àwọn ọmọ wa ń bẹ lókè Láńgbòdo o tá a mọ ibi tí wọ́n wà. àti ìrólówó ayé tá a rán lọ bẹun, olówó ayé tá a rán lọ tèkìtì tí ó gbowó lẹ̀ 50 million tí ó bá gba àwọn ọmọ wa. gbogbo Èkìtì ò ní 50 million, ìjọba ìpínlẹ̀ Èkìtì ò ní 50 million lẹ́yìn tí wọ́n ti gba 10.5 million tẹ́lẹ̀. tìpínlẹ̀ Ọ̀yọ́ inú igbó Orúnmọlẹ̀ wọn wà àti ìrákàrọ̀ Ògùn, àìrákàrọ̀ Ògùn ọmọ olówó ayé. orí ẹ̀ náà la sì wà láti ìjọ yìí. ṣùgbọ́n mo wá ń wo orí social media, mo wá ra àwọn nǹkan kan. àkọ́kọ́ ẹ jẹ́ n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àáfàá Akéwùgbà Gold. ẹ jẹ́ n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àáfàá Akéwùgbà Gold. gbólóhùn kan ba ọ̀rọ̀ jẹ́, gbólóhùn kan tún ọ̀rọ̀ ṣe. ẹ rí gbogbo tá à ń ṣe yìí, wọ́n máa ń sọ bọ́ ọ bá gbéra ẹ pamọ́ pé ká yọ ọmọ rí ọ ò lè gbéra ẹ pamọ́ fọlọ́run. bá gbéra ẹ pamọ́ pé ká yọ ọmọ rí ò lè gbéra ẹ pamọ́ fọlọ́run. ọ̀rọ̀ ń ṣẹlẹ̀, gbogbo alágbọ́dọ̀ jọ wá solution sọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀, ọ̀nà àbáyọ tèmi mọ̀ pé kò sí. torí ọ̀nà àbáyọ kan tí ń bẹ ẹ̀ ní ìgbà iná ẹ̀ ni ò sì lè jó sí. ọ̀nà àbáyọ kan ní ń bẹ. ẹ ti ń fi fìlà débàdì bí ó ṣe dúró láàmú. kì í wá sí ọ̀rọ̀ tó ti kú regbèrègbè ńláwà gbé jáde gbogbo orí social media ní ìsìn, àtẹni tó yẹ kó sọ̀rọ̀ sáfà Akéwùgbà Gold àtẹni tó yẹ kó sọ̀rọ̀ sáfà Akéwùgbà Gold gbọ́n bẹ̀rẹ̀ sí ní sọ. torí pé a lè ṣe sùúrù fúnra wa. ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ èèyàn ṣe wáàsí kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ àwọn tó jíyàn gbé. ẹ má jà wá ìkórìíra fúnra wa torí ń gbà ọ̀rọ̀ rọ́bìtà ṣẹlẹ̀ tí wọ́n gbọ́rọ̀ yín wá sórí social media nú rọ́bìtà tí wọ́n rìkọ́dù àwa ẹ̀ wà lára àwọn tó condemn ẹ̀gbẹ́ kí ló dé ẹ̀yin ò jẹ́ sí ti yín báyìí. lọ̀rọ̀ ń ṣẹlẹ̀ tá a sì mọ bọ́rọ̀ ìlú ṣe rí. bẹ́ẹ̀ yẹn bá ṣe wáàsí pé tí ó bá ṣe Islam yóò ṣòfò bọ́rọ̀ ṣe yéenu. Christianity náà ń ṣe tiẹ̀ pé Jésù nìkan lọ̀nà òtítọ́ àti ìyè, ẹnikẹ́ni ò lè dọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi. ègbé ni fẹ́ni tí ó bá ṣe ti Jésù náà ní lọ́dọ̀ tiwọn. bẹ́ẹ̀ bá bi olóòṣà ẹ̀wá ẹ̀ làwọn tí wọ́n ń pariwo ìṣẹ̀ṣe lónìí ẹ fi Islam múlẹ̀ fi Christianity lẹ̀ padà sí ìdí ìṣẹ̀ṣe bó ṣe yó ń kálukú nù. Islam tiẹ̀ lòun sọ̀rọ̀ lé lórí, òun Christian náà máa pèrò sọ́dọ̀ rẹ̀, ẹlẹ́rìísà náà máa pèrò sọ́dọ̀ rẹ̀. tó bá wá wà láwùjọ àwọn èèyàn àwùjọ míì tó ṣe wáàsí fúnjọba àti ibi tó wà, ẹ̀yin ẹ̀ bá ti mú fóònù kẹ́ ẹ pé gbà àkíyèsí ni àwọn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ táwọn kan sọ àwọn ìtàn kan tí ò dẹ̀ right. àwọn èèyàn méjì ni nígbà Mọ́gàjí Taofik Mọ́yìokun Adé sọ tọ́pà àlọ́ tiẹ̀, mo pè é ni tọrọ rẹ̀ mi ni Mọ́gàjí Taofik Mọ́yìokun Adé, mo pè é àlọ́ ní tẹ̀sán kì í ṣètàn. nígbà Ìbíkúnlé náà sọ tiẹ̀, mo pe Ìbíkúnlé ni, mo dẹ̀ tó pe wọ́ọ̀lọ́ọ̀dù pé fún Ìbíkúnlé ní wọ́ọ̀nì ọmọ Ìbíkúnlé ní wọ́ọ̀nì níbo ló ti rá àlọ́ tí ń pa. ìní mi ò wulẹ̀ gbéyùn wá fèsì lórí social media tọ́ra àwọn tí mo pè wọ́n mọ̀ pé authority ìtàn ló ń sọ̀rọ̀. ìgbẹ́tàn bá wá bá mi ágíù rẹ̀ ìnìkan ni lèmi máa ń rọ̀ yàn tàn. ṣùgbọ́n tí mo bá mọ nọ́mbà rẹ̀ tá a jọjọ́ lọ́rọ̀ tí wàá rí pé wá ṣe àṣìṣe kan, Ọlọ́run ò fẹ́ wà mùnáfìkì.
lọ́wọ́ fẹ́ wà mùnáfíkì. ẹ̀ẹ̀kan sì ni kò dùn mí ní mọ̀ wí tó bá ti di wà láì kò dùn mí ọ̀rọ̀ ẹ̀ka ẹ̀rọ kó dùn mí ni o kò dùn mí o wọ́n bá sọ̀rọ̀ ṣé ti ẹ̀yìn kó má dùn mí ó dùn ọ̀ náà nu ẹ̀ẹ̀kan ni kò dùn mí wọ́n bá ti dá èyìn ríro kí ló ríro èyí tó rò lọ́wọ́ tó ló ríro bó ṣe ló ríro náà ló ti ń rò. ẹ wo gba ọ̀rọ̀ ṣe ọ̀rọ̀ ìmọ̀ọ́mọ̀ yóò ṣe ìmọ̀ọ́mọ̀ yọ náà ẹ wo ọ̀rọ̀ tẹ́ ẹ jáde tẹ́ ẹ sọ náà tọ́rọ̀ bá ń ṣẹlẹ̀ yẹn gbọ́dọ̀ ṣọ́ra ká má torí pa fẹ́ tẹ́ àwọn igun kan lọ́rùn ká wá máa jábọ́ ẹ wo tẹ́ ẹ sọ ẹ wo ibi tẹ́ ẹ lọ náà ẹ wo irú ọ̀rọ̀ tẹ́ ẹ ta ọfà ọ̀rọ̀ sí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ gbogbo ẹ̀ làwa gbọ́ngbà yẹn àkàndákẹ́ ni gbogbo ẹ̀ lágbọ́. wọ́n ní ká má bá àgbàjẹ́ bóyá yóò kàn ní lọ́la ẹ ti ṣe alága lálàájì rí tọ́lọ́ ń dẹ̀ fàlùbáríkà sí àsìkò tẹ́ ẹ ṣalága lálàájì gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ̀ pé ẹ ṣe dáa. bí ó bá jẹ́ state tó bá jẹ́ federal ńkọ́ ta ló mọ ibi tọ́lọ́ ń gbé èèyàn lọ. ìlú èèyàn náà tẹ́yìn ó fi wá proud pé ọmọ ìlú báyìí mo ti wá ní ilẹ̀ sọ́ngbà náà pé kì í ṣe ìlú kan lásán Ọ̀yọ́ ní ìlú kan lásán àbẹ́ ìmọ̀ ibi tọ́yọ̀ dé. àwọn táwa ń bàdàn àyè sọ̀yọ́ àwọn tó wà ń Ṣakí sẹ́wọ̀n èyí sọ̀yọ́ àwọn ilẹ̀ Ìbàràpá wọn èyí sọ̀yọ́ àwọn Òkè Ògùn sẹ́wọ̀n èyí sọ̀yọ́ tẹ́ ẹ wọ Ṣàwó tẹ́ ẹ wọ Jẹ́bà sẹ́wọ̀n èyí sọ̀yọ́. jájọ nítorí Ọlọ́run àwa rọ ẹ̀yin èèyàn Chief Imam Ògbómọ̀ṣọ́ náà kìí sàsìkò láàmú búra wa táwa máa bára wa jà ní tí ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ju gbogbo èyí lọ. Akéwùgbà Gold sọ̀rọ̀ àwọn ọmọ mi náà sọ̀rọ̀ ọ̀dẹ̀já kó àpèjúwe dáadáa lára bàbá wa Chief Imam àgbà Ọ̀yọ́ gbogbo bí wọ́n ṣe sọ̀rọ̀ tó ṣé bàbá ìfẹ́ nìkan kan dé sí i. aya àbí tọ́lọ̀ ti sọ̀rọ̀ àwọn ìbádùn Rahman nínú alukuran ọlọ́lá àwọn tá à ń pè lẹ́rú sìn mi àwọn tó ṣe pé tèmi gangan tí wọ́n ń sìn mí iná làwọn tó ṣe pé kódà báwọn jà ìlú bàbá wọn wí wọn ní àlàáfíà Ọlọ́run kó máa bẹ fún yín àwọn ń lọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n máa lọ. ṣé nítorí owó tá à ń wá láyé káàkiri à ń wá popularity káyé ọmọ mi ayé ọ̀sìn ti mọ̀ yín ní ìsìnkílẹ̀ fi ṣe à ń wá popularity káyé ọmọ mi. bẹ́ẹ̀nu gbogbo èèyàn bá tiẹ̀ wá tọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwọn ajínigbé lásìkò sẹ́nu Akéwùgbà Gold tọ̀rọ̀ ṣèbára àwọn ọmọ ṣẹ́ nípa àwọn èèyàn wọn kọ́kọ́ jíyàn gbé lọ́yọ̀ọ́ state ṣèbára àwọn ọmọ tí ń ṣiṣẹ́ lọ́dọ̀ Akéwùgbà Gold àwọn ni wọ́n jí ìbejì Akéwùgbà Gold gbé tí olóyè Ìgbòho fi lọ gbà wọ́n lẹ̀. bára àwọn ọmọ tí ń ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ náà ni tó ẹjá jọ nítorí Ọlọ́run ibi tí rẹ́kọ̀dù yẹn ti bẹ̀rẹ̀ nìyẹn tí ìbá sọ pọ̀lọpọ̀ lóye Ìgbòho ń gbà náà torí pé wọ́n ní fọ̀rẹ́ rẹ̀ hàn mí kí n mọ irú èèyàn tó jẹ́. so ẹ̀bùrọ̀ pé sórí social media ẹ máa ń gbàgbé nǹkan ni gbogbo wa náà láwàá mukun mẹ́kọ̀ọ́ gba náà láwàá gbàgbé ọ̀rọ̀ à ń sọ̀rọ̀ kálàáfíà ọba àlè wa tẹ́ ẹ bá nímọ̀ràn tẹ́ ẹ fẹ́ fúnjọba tẹ́ ẹ bá ní wàásì kan tẹ́ ẹ fẹ́ ṣe fúnjọba ẹ wo tí n bá ń ṣètò lọ́wọ́ àwọn tó bá máa ń tẹ̀lé wa dáadáa lórí TikTok táwọn èèyàn bá ti dé ẹ láàrin olóyè Ìgbòho àtàrí Ọ̀nà Kakanfò mo máa ń já wọn dànù ìjà owó wọn làwọn ń jà ẹ má gbé yẹn wá sọ́dọ̀ tèmi tí ń bẹ́lẹ̀ Yorùbá ju gbogbo yín lọ tí Gani Adam àti Sunday Ìgbòho bá fẹ́ jà ẹja kó wọn sí Liberty Stadium ká kó gọ́ọ̀fù lé wọn lọ́wọ́ ká sanwó òwòrán á pàwó ń bẹ̀ tá a fi lọ gbà àwọn èèyàn wálẹ̀ àwọn èèyàn wá ń bẹ lẹ́kìtì gbọ́ ọ̀ràn dẹ̀ràn dé mi ìfẹ́ gbọ́ lágbájá àti látàmẹ̀dò kan ń jà igun kan nu ẹ̀yin ìyẹn wa bàbá máàmù àgbà Ògbómọ̀ṣọ́ ẹ bá wa jèbúrẹ́ awo olùgbẹ́bẹ̀ ẹ bá wa ṣe sùúrù ní jẹ́bẹ̀ pẹ̀lú àti sí ní jèbúrẹ́ awo olùgbẹ́bẹ̀ ní ìṣe ó tún bẹ́ẹ̀ ni awo nílẹ̀ Yorùbá iná lọ dàbí àáfàá mùsùlùmí àbí àáfàá àtàwọn Christian àwọn ni wọ́n jó mímọ̀ àwọn ni wọ́n ń bọ̀ bá dámọ̀ràn àwọn ni wọ́n ń wo nǹkan fọ́ba. ẹ̀yin èèyàn bàbá wa Ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ ẹja ṣe sùúrù àti bàbá wa Akéwùgbà Gold àtàwọn èèyàn wọn ẹja ṣe sùúrù
torí náà dánadáhùn àwọn ọ̀fẹ́ rìn yẹn rán lásìkò tí bẹ́ẹ̀lẹ̀ Yorùbá èpè pé mo ti pèpè jẹ́lẹ̀ ìjọ èpè ní ìmọ̀ gbẹ́ níbọ̀dì yín sẹ́ o ayé yín ọ̀bà fẹ́ bàjẹ́ ẹ dáwọ́ náà dánadáhùn dúró ọ̀rọ̀ yín èpè lọ́jẹ́ mọ́kànjẹ́ má dúrà o ibi tọ́rọ̀ ìlú dé káwọn kan wá láwa kóra wa jọ àbẹ́nìkan jà ẹ jẹ́ kó rí yín ó pé o ti bẹ̀yìn pé ẹ̀jẹ̀bù rẹ o bẹ̀ tí inú ń bí mi lọ́wọ́ inú wàhálà inú mi ò dùn. ẹlẹ́ẹ̀kejì tí ọ̀rọ̀ mufti tàún wò Sunday Igboho kò yálì kí n bà lọ́wọ́ rẹ̀ kò gba láwàní lọ́wọ́ rẹ̀ kò faṣọ lè mọ́mù ya kò lóun ó ṣe wútúbà lọ́jọ́ Jímọ̀ kò ní wọ́n ti mọ́sálásí rẹ̀ pa kí ló dé tó yẹ pé mufti tàún ìwò àáfàá wa náà Ìbàdàn Ajígini náà sọ̀rọ̀ ńgbà náà ẹjẹ́ àjọ nítorí ọlọ́ Islam ò rí báwọn gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ẹ jẹ́ mùsùlùmí tẹ́yin náà bá ní ọ̀nà àbáyọ lọ́dọ̀ ara yín ẹ̀yin náà kó èèyàn jọ kẹ́nẹ́dà àwa mùsùlùmí àti Ẹ̀gbá wọ́n ti ń pa àwọn èèyàn wájú wọ́n fẹ́ dalẹ̀ Yorùbá rú ọ̀nà inú gbó oríire ń bẹ ń bẹ kò sẹ́ni tó di yín lọ́wọ́ ẹ kó èèyàn lọ. àbí nígbà ó lé nílẹ̀ Yorùbá tó ṣòro fún wọn nílẹ̀ Yorùbá wọn bàbá àti wàyí dìde láwà ni wọ́n wé lójú ogun òwe láwà ní lọ kó Fúlàní lójú ni wọ́n ń pa àwọn bàbá mùsùlùmí sì ni wọ́n. ààrẹ Ọbádòkè Muhammadu Látòsà mùsùlùmí ni Látòsà. tí bàbá ìní òfin gbogbo ara dájú Olúyẹdùn ọmọ Àfọ̀njá tó jẹ tẹ̀lé mọ́yẹ okùn adé ọ̀rọ̀ ń dàrú bóyá mùsùlùmí ni o bí mùsùlùmí kọ́ ó dàrú. Ọ̀ṣúndínà bàbá páńpá mùsùlùmí ni Ọ̀ṣúndínà sì ni ọmọ ìlú Ẹdẹ ni kìí ṣe ààrẹ ọmọ Ẹdẹ ni iná lọ́fà pélé rẹ̀ nìbàdàn wọ́n sì ti mí Ẹdẹ síbẹ̀ tìmí Ẹdẹ tó ṣùbàdàn ń bẹ Ọ̀ṣúndínà bàbá páńpá mùsùlùmí ni. a ní wọn báwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n sì lọ kojú àwọn Fúlàní. èyí tí gbogbo yín wá ń sọ̀rọ̀ tẹ́ ń bú olóyè Ìgbòho tẹ́ ń ṣègbà kan ẹ̀yin náà iye tí sì ń ṣe wá èmi ti sọ orogún òwò ni tàún náà ní tàún security guide táwọn náà níbi yúnífọ́ọ̀mù bíi ṣébi navy blue báyìí kọ́ wọ́n máa ń wọ̀ bóyá ẹ̀yin náà wá ka application síjọba àpapọ̀ pé ẹ lè ṣe wọn wá fún wọn ò lè fún yín ṣe rí ọ̀rọ̀ pé ká sọ guide forest wa àwọn forest guide wa ká guide inú igbó wa wọn ò lè fún ẹni tó bá jẹ́ Christian ló gbé lọ́wọ́ wọn ò lè fún ẹni tó bá jẹ́ Islam ló gbé lọ́wọ́ ẹni tó bá wà secular ni wá fún. torọ́rọ́ ààbò ìlú ni kì í sọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n bá fún kírísítẹ́nì kan ìjọ kan ní o àwọn rìdíìmù ní tiwọn ní o kátólíìkì ní tiwọn ní o CAC ní tiwọn ní o Deeper Life ní tiwọn ní o Anglican ní tiwọn ní o Methodist ní o èyí ó wù kó jẹ́ nínú àwọn ìjọ tó ń bẹ tó jẹ́ tọmọlẹ́yìn Kristi àwọn ọmọ ìjọ wọn ni wọ́n sọ di wọn ọmọ ìgbà. tí wọ́n bá sì fún àáfàá mùsùlùmí irú ti tàún gbogbo ẹni tí ó bá gbọ́ gbọ́dọ̀ jẹ́ tàún tí ò bá wá tó yóò di ìgbà wọn tó bá bá wọn ṣe tíjọ wọn àbí ṣe wọn jọjọ mọ́ra wọn ọ̀rọ̀ ìlú ò sì lè rí bẹ́ẹ̀ torí pé ideology tá a fẹ́ fi tòlú kìí sọ̀rọ̀ ẹ̀sìn la fi ń tòlú wá ń bì àwa lè fún ìjọba nímọ̀ràn ni kíjọba má kọlu ẹ̀sìn ṣùgbọ́n ẹni tó bá yẹ ṣe pé òun dá dúró kò ní ìjọ tọmọ jẹ mọ́jọ ẹ̀sìn ìjọba òfò torí pé náà àwọn tí ó gbà mùsùlùmí ọmọ bẹ́ńbẹ́ kírísítẹ́nì ọmọ bẹ́ńbẹ́ ẹ ń bá délé Ìgbòho nígbà àwẹ̀ ìní ọmọ báwọn èèyàn ṣe ń gbà àwẹ̀ lé rẹ̀ àti ẹnu tí ń bọ́ nígbà àwẹ̀ ẹ ń bá délé rẹ̀ gbà léyà ní ọmọ
sínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ ṣé kò sí mùsùlùmí nínú wọn nínú àwọn tẹ́ ẹ bá ti rí ojú bàbá kábíyèsí ọ̀nà oníbodè Ìgbòho tẹ́ ẹ rójú Sunday mi kan náà Ìgbòho ṣá ìdí ìyá ni wọ́n ti tán mùsùlùmí Rashidi sì ní bàbá mi kábíyèsí ọ̀nà oníbodè Ìgbòho Rashidi ń bàbá ń jẹ́ nínú àwọn ọba tó sì dá tó sì lódodo ọ̀rọ̀ lẹ́nu tí kì í sì bẹ̀rù láti sòdodo ọ̀rọ̀ ìní kábíyèsí ọba wa ọ̀nà oníbodè Rashidi ọ̀nà oníbodè Ìgbòho tó sì nífẹ̀ẹ́ lẹ̀ Yorùbá kì í sì fẹ́ kí nǹkan dàrú tí sì ń sòdodo ọ̀rọ̀. ẹjẹ́ àjọ nítorí Ọlọ́run ọ̀rọ̀ security guide wa forest guide wa ẹ má jà fojú ọ̀rọ̀ ẹ̀sìn wò bí Ìgbòho bá níbi tó ti ṣe agbègbè mùsùlùmí ẹ sọ àwọn ó sọ àá pé Ìgbòho ọ̀gá débi pé kọ́mọ̀ ṣe é bá wí Ìgbòho a máa gbọ́ mọ̀ràn ọmọdé a sì máa gbọ́ tàgbà gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ Ìgbòho gan ẹ pè wá fún yín nọ́mbà rẹ̀ yín ẹ pè wọ́ ọwọ́ kan ní ó gbé. ṣé àwọn tá à ń sọ̀rọ̀ àìṣe mùsùlùmí so èèyàn wàá máa bẹ èèyàn sọ pé òun fẹ́ gbógun ti Islam àwa láwọ̀ tẹ̀lé ṣe mo gbógun tẹ̀sí ti ẹbí màá bí ọ léèrè bèlè ń tàṣe pé àwọn tó já búrò Ìgbòho mùsùlùmí gan lọ́pọ̀ jù nínú wọn tí wọ́n sì ń kírun àbí nígbà wọ́n lọ àdògán tí wọ́n pa ṣé kìí ṣe mùsùlùmí àáfàá tí wọ́n pa sílé Ìgbòho ṣé kìí ṣe mùsùlùmí apèyàn láàfáà ṣé kìí ṣe mùsùlùmí tó pé olùkírun ni ṣèbí náà ni nǹkan lára àwọn àáfàá jáde l'Ógbómọ̀ṣọ́ tó ń fi kú yọ ẹni yẹn ó tó ń fi kú yọ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ iná rẹ̀ láyé ọ̀tá Ọlọ́run rẹ̀ láyé kódà Islam kọ́ yẹn wàláwù kan náà kó jẹ́ kèfèrí kó jẹ́ Yahudi àbí Nasara Christian or Jew a gbọ́dọ̀ fi kú yọ. bàbá wa Sheikh Adam nígbà tí Awólọ́wọ̀ kú wọ́n ṣe tẹ̀sírí ààwẹ̀ lọ́wọ́ ni bàbá wa ṣe wáàsí lórí ikú Awólọ́wọ̀ ó kú wà lórí YouTube báyìí ẹ lọ wò bàbá Sheikh Adam ní pé Awólọ́wọ̀ ló kú tá a fi wá mú wáàsí ń bẹ̀ yóò wá mọ yà yín lẹ́nu wípé à ń ṣe wáàsí lọ́wọ́ nu mọ́sálásí a sì ń sọ̀rọ̀ Awólọ́wọ̀ tí èè ṣe mùsùlùmí pé bẹ́ẹ̀ ni bàbá ní èèyàn ńlá ni kódà ọ̀tá rẹ̀ gan mọ̀ pé èèyàn ńlá ni bẹ́ẹ̀ bàbá Sheikh Adam ṣe sọnù ìnáwó fi wá sọ̀rọ̀ Yahudi tí wọ́n ń gbé lọ tánábì dìde tí ó gba àwọn sàábé bá dìde ànábì sọ ọmọ ẹni tí wọ́n ń gbé ànábì lóhùn ọmọ Yahudi ni ànábì ní ẹ̀mọ́ mọ̀ pé Yahudi ni nígbà mo ti ráwọn tó gbé pé èèyàn mi ti ń bẹ lára èmi ti ń bẹ lára tiẹ̀ náà lọ́bọ̀n ó yẹ ká dìde fún un ká sì dákẹ́ fún un pé àtúndì mọ́jọ́ wo náà tiwa náà ó dé. bàbá wa Sheikh Adam sọ fún wa ńgbà náà yìí pé Awólọ́wọ̀ èèyàn ńlá ni lónìí ilẹ̀ Yorùbá Ìgbòho èèyàn ńlá ni kìí ṣèèyàn kékeré ìyìn tó bá fi lè mú ọ tó ń bá wọn ọgá ológun tó ń bá wọn ọba tó ń bá wọn ìjòyè tó ń bá ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá jókòó ló jẹ́ káwọn tó fi fọ́tò òun àtọ̀gá àgbà ọlọ́pàá síta lánàá àtúmọ̀ mọ mọ̀ọ́mọ̀ fi ta fún yín ni tó ń bá ààrẹ tó ń bá jókòó tó ń bá ààrẹ sọ̀rọ̀ tá ààrẹ sì ń sọ yí pé Sunday sódà àwọn èèyàn 50,000 láti dáàbò bo inú igbó wa Sunday tàná ó yàtọ̀ ẹ lọ́ mọ̀ wò mí dáadáa láti yọ ọdún yìí Ìgbòho òsàlẹ̀mí ń pè òsàlẹ̀mí mọ̀ sí ó tún lè mọ iye yín ní ìsìn torí ìsìnlẹ̀ ẹ̀tọ́ ní bíìdìà òòsà orí táwa máa ń pè ní head nínú vocabulary èdè Yorùbá orí ni gangan ni Allah ńlọlọ́run ẹni tó dáyé dọ́run orí là ń pè àwọn kan wá ń bẹ tọ́jú àwọn ẹni ẹ̀sà ìnìgbà tí alukurani dé tí Islam dé àwọn ànábì Ọlọ́run ẹni ẹ̀sà ni wọ́n máa ń pè wọ́n nílẹ̀ Yorùbá àwọn tó wá jẹ́ àkàndá tọ́lọ́ ń dá làwa máa ń pè ní àwọn orísàdá
nínú gbogbo yín o àwọn kan bẹ tá a sà láàrin yín o tó yàtọ̀ o àwọn òrìṣà dáhùn ìpààrọ̀ ẹ̀jẹ̀ la wá sọ di òòṣà ṣé gbogbo àwọn òòṣà tó lọ náà lẹ́rù pé wọ́n ń bọ gbogbo àwọn tó ti jó òòṣà lọ lẹ́rù páwọn èèyàn ń bọ àwọn ìtẹ́ ẹ̀mọ̀ tí wọ́n ń bọ àwọn tí wọ́n ò bọ́ pọ̀ ọlọ́run ló wá ṣe Sunday Ìgbòho ní òòṣà lásìkò nílẹ̀ Yorùbá ọlọ́run ló ṣe lóòṣà ẹ wò gbà tí ọ̀rọ̀ àbúrò Pẹ́ńkẹ́lẹ́ àtàwọn ìbejì rẹ̀ tí wọ́n gbé ẹ rí i pé jọ́ kejì àwa ti jáde sọ̀rọ̀ láti sọ bọ́rọ̀ ṣe rí ṣe iléeṣẹ́ ọlọ́pàá jáde wá takò báyìí táwọn DSS jáde wá takò ṣé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ pé àwọn làwọn ṣiṣẹ́ àbábùjá wọn ti wá ẹ̀jẹ̀ àjọ ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ fìgbòho lọ́rùn lẹ̀ tẹ́yìn náà bá mọ̀ pé ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ ṣe inú gbónú kìí ṣe bẹ́ẹ̀ nìkan kò sẹ́ni tá a délùú rẹ̀ nu yín tá à ní ríbi táwọn Fúlàní ti ń dààmú wá nu igbó ẹ lọ lé wọn kárí yín ẹsẹ̀ kan kárí yín nítọ́kan Yorùbá nù ẹjẹ́ àjọ ń bẹ̀ wọ́n ẹ̀yìn àáfàá ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ wa ṣẹlẹ̀ mo wá rí i pé ìta àǹfẹ́ kó ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹ̀yin tá ń tẹ̀lé Ìgbòho ni ẹjọ́ orí yín ó pé dódò ọ̀rọ̀ ẹ̀yin bẹ́lẹ̀ ṣe káwọ́ àtẹ̀yìn eye service tẹ́ ń tẹ̀lé Ìgbòho ẹ̀yin ni ẹjọ́ kórí yín ó pé kò sẹ́ni tó ràn yín kò sẹ́ni tó bẹ̀ yín. ìtẹ́fẹ́ gbé Ìgbòho lọ́wọ́ nǹkan ńlá ni ọmọ Yorùbá ó bínú rẹ̀ àmọ́ àwọn ọlọ́tẹ̀ ó bínú rẹ̀ àmọ́ àwọn alábọ̀dé ó bínú rẹ̀ àmọ́ àsìkò ìkọ́lé yìí ó fún yẹn lé sí ọ̀rọ̀ bàbá wa máa wọ́ta fúnra wa ẹjọ́ rí yín ó pé o èrò pé nífẹ̀ẹ́ Ìgbòho ju èmi Ààrẹ Òpìtàn Lájí Abbas yìí lọ kò sì sí nǹkan tá a fi nífẹ̀ẹ́ Ìgbòho torí ilẹ̀ Yorùbá ni gbogbo nanza tí Òṣùpá fi kí Ìgbòho lájọ́ tó ti bẹ̀rẹ̀ sí ní kí Ìgbòho kò sí tí wọ́n lè play tí mi ò ní mọ̀ gbogbo orin tí Òṣùpá tó fi ń kí Ìgbòho bọ̀ àtúnfi Ìgbòho Sunday mi tí n bá ti rí yẹn lẹ̀ mí dé jù Ìgbòho ọ̀sà tí ń ṣe ẹ̀gbọ́n fá ikú kíkú tí ń pa àrùn jẹ àlùjẹ̀nú èèyàn tí mò ń sọ kò gbọ́fẹ́ o ẹ̀yin wà ń bẹ̀ láyé ọ̀fi ẹpọ̀n dísà ejò pinpinpin ó di fàmífàmí lọ́wọ́ ẹni tó lẹ́pọ̀n ló já sí ìyàwó kúkúrú wúlò lọ́jọ́ ọjọ́ ọmọ burúkú wúlò lọ́jọ́ ọ̀jẹ̀gbọ́n bá dé ṣe wà ń bẹ̀ ẹ̀yin tẹ́ ẹ darapọ̀ mọ́ wa láyé pákìràkìtà ẹlẹ orí yọ ó dilé tẹ́ ẹ ṣe darapọ̀ mọ́ wa ìgbà yẹn lẹ́yìn mọ̀ darapọ̀ ẹjọ́ kò jẹ́ o ẹjọ́ kò jẹ́ tẹ bá àsìkò tẹ máa ń fi orúkọ àwọn èèyàn méèkì owó ìpìlẹ̀ ẹgbà ẹ̀ lè forúkọ Ìgbòho méèkì owó lásìkò ìpìlẹ̀ mi ọmọ bùjọ yín ọ̀rọ̀ ń pa wá lẹ́kùn àwọn èèyàn wá ń bẹ́nu gbó lóńdó àwọn èèyàn wá ń bẹ́nu gbó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Alékìtì wọ́n ń bẹ ìpínlẹ̀ Ọ̀yọ́ àárín nǹkan kan ṣe sí mo wá rẹ́yìn ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò náà lóògùn ọ̀fẹ́ o Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò 14 àwọn olódò wọn mọ ní Ààrẹ Ọ̀nà Kakanfò 15 Ààrẹ Ọ̀nà Kakanfò 14 ni ẹ̀ẹ́dùn kì í ṣààrẹ Ọ̀nà Kakanfò fake Kakanfò ni àti sọ́ngbòsè pé olódò nìyí atúmẹ̀rí rẹ̀ wá olódò nìyí ẹ̀ padà sí kíláàsì Ààrẹ Ọ̀nà Kakanfò 14 ní Gani Adams kì í ṣe 15 ẹmbásì ní 15 ni gbogbo ẹ̀ ní tó bá fi ọlọ́kàn balẹ̀ kó jáde sí mi 14 ní Gani Adams nígbà bàbá mi ikú bàbá Yèyé Àtàndá àtàn bẹ láyé mo sì ti ń sọ ká tó wá sọ pé láyé bàbá mi Àkànní Òòṣà yìí tó ní sọ
ẹ jájọ àwọn ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò kí la fẹ́ gbà táwọn ọ̀tá ilẹ̀ Yorùbá bá ń ti ọ̀rọ̀ jáde ọ̀dà àwọn tí wọ́n mú àtolóró ni àtàláwáyé ni so wọ́n ń pè wọ́n l'OPC so ṣé wọn ò ní í ṣe pẹ̀lú ẹgbẹ́ onímọ́tò ṣé wọn ò ní í ṣe pẹ̀lú ṣé wọn ò ní sára àwọn ẹgbẹ́ onímọ́tò ṣé wọn ò ní mọ́tò ń gáràjì àbí Ìwó Ròdù bẹ́ẹ̀ nǹkan gbogbo wọn ń wà Ìwó Ròdù bẹ́ẹ̀ nǹkan gbogbo wọn máa ń wà ń Ìwó Ròdù àti olóró tọ́jú ojú kan rorù tó pàkan jẹ àti tó ti gbẹ̀sẹ̀ èwo ni tó fi ara gba ta ìyún ti jásẹ̀ tẹ́jọ wà nínú fi fọ́tò mọ́tò tí bá ń rákòrò ó ti lọ tipẹ́. àwọn wo ló sì kó wa débẹ̀ ẹ̀yin olóṣèlú yìí náà lẹ kó wàhálà dé ẹ̀dàrin wọn rú ẹ̀dà wọn kan rú àwọn kan bá wọn kan ṣe àwọn kan ò bá wọn kan ṣe ẹ sì ń kó bọ́n fún wọn nígbọ̀rọ̀ òṣèlú kí lẹ rò pé wọ́n ò fi bọ́n ṣe ìgbà tẹ́ ń kó fún wọn ṣé ẹ rí gbà padà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ bá rí gbà ṣé ẹ ti fi tọ́ wọn lẹ́nu wò èyí tó fa wàhálà tá a kóra wa sínú so làwọn wàá máa bára wa jà wọn l'OPC làwọn tí wọ́n lọ ṣiṣẹ́ wọn ṣe ọlọ́pàá kò sọ́daràn nú ọlọ́pàá àwa tá a jọ mọ Yorùbá kò sọ́daràn tá a ṣe nǹkan kan kò sọ́daràn láàrin wa. àbí wàhálà tó ṣẹlẹ̀ lọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn Àmọ̀tẹ́kùn iná mọ̀ ba odidi ìlú jẹ́ tẹ́ ń pa àwọn èèyàn pakúpa lọ s'OPC làwọn èèyàn náà wọ́n sọ àwọn tó ṣiṣẹ́ OPC ni wọ́n ẹ má dàpọ̀ àti rólógun tó yẹ ní ibú bẹ́ẹ̀ ni eré ṣe ń bẹ láàrin wọn bẹ́ẹ̀ náà làárọ̀ ọlọ́pàá tó yẹ ní ibú bẹ́ẹ̀ ni eré ṣe ń bẹ láàrin wọn sáàtòrí ẹ̀ sọ pé kò sí iléeṣẹ́ ọlọ́pàá mọ́. Sunday Igboho ò ṣe nítorí pé nìkan jẹ́ OPC àbójó ní mọ́tò òun ṣiṣẹ́ nítorí wípé à ń rojọ́ ti oríire local government lọ́wọ́ tá a láfẹ́ lọ tí wọn ò fún wa nílùú Ìbàdàn láàrin ìlú Ìbàdàn tó lùbàdàn wà náà wọ́n tó ti wá ń gbé èèyàn tí wọ́n bá jẹ lọ́gbọ̀n yìí náà lẹ́ẹ̀mọ́ sọ pé ó yá Sunday fẹ́nu wú géètì bí èèyàn wọ́n gbé nígboro Ìbàdàn sórí ìgbà Ọlọ́run sì fún ṣe ojú wa tẹ̀lẹ́gàn etí ń bìyín nínú ẹja ajé kórè wa ó pé èyí tá a ṣe ìlara Ìgbòho tó ẹja Yorùbá ọmọ ibi tá à ń lọ èyí tó kan Yorùbá ní ìsìn ilẹ̀ wa ẹja jọ sọ̀rọ̀ lé lórí ìwọ̀n aṣojú òpó lẹ̀ àwa tá a wà lórí TikTok tá a bá fẹ́ ká gbé wa wọlé àwa tá a wà lórí Facebook 0x023687432 láfi dá sí ètò àwa tá a wà lórí Facebook 0x023687432 láfi dá sí ètò ẹ jẹ́ á gbé àwọn èèyàn wọlé lórí TikTok mo rò bó ti tó báwọn ẹ jẹ́ á gbé àwọn èèyàn díẹ̀ wọlé wọ́n ti pè bàbá mi ti pè. hello. Ààrẹ Lájí Abbas. bàbá mi mọ̀ kújọ́ mẹ́ta. Kò ní bàjẹ́ fún yín o. àṣẹ o. yóò mọ ju yín ṣe o. àṣẹ o. ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tí à ń fi kú yọ̀yàn náà. ṣé wọ́n ti gbàgbé pé ìrìn àjò tí gbogbo wa ń rìn ní. bẹ́ẹ̀ ojú ọ̀nà kú èsè tẹnìkan kárí ayé ni. ikú tí ó pa ẹ̀dá ibi ẹ̀dá ó kù sí ìgbà tẹ́ẹ̀dá ó sì kú kò sẹ́ni tó mọ̀ o. bẹ́ẹ̀ ni. ó yẹ kẹ́ni wọ́n lọ tọrọ dáríjìn. ọ̀kan nìyẹn. sẹ́ẹ̀rì nílẹ̀ Yorùbá tá a bá sọ́ra ẹ̀sìn àṣà àti ìṣe Yorùbá tá a mú gbogbo ẹ̀ tá a ń dà pọ̀ yẹn kò lè ràn wá lọ́wọ́ o kò sì lè mú dàgbàsókè bá wa. bẹ́ẹ̀ ni. irú àkókò tá a wà yìí a nílò èmi ní igbá èmi làwo bí ó ṣe wípé ká wà níṣọ̀kan. Ọlọ́run fún Sunday Igboho ṣe ká gbárùkù tí kí la fẹ́ gbà ń bẹ̀. èmi ò lè ṣe ẹ̀yin ò lè ṣe ẹni tí ń sì ń fàyà rẹ̀ dínkùn bàbá tiẹ̀ wá lè yìn ká fi ilẹ̀ pẹ̀lú tí ń ṣe. bẹ́ẹ̀ ni. kí ni èwo ní ọ̀tẹ̀
ètò dàbí rẹ̀ nípa àwọn olóṣèlú wa àwọn lọ́tà wa òdodo àti federal àti state èmi ò ní ẹnìkan kan nù wọn o bẹ́ẹ̀ mo sọ fún yín. ẹ̀wọ̀n ìjọba tí ń pariwo tí wọn ò mójútó ẹnu ojú ilẹ̀ Yorùbá àlejò kan lè wọlé bó ṣe wù wọ́n. wáàsí ni tí ẹ̀ ń ṣe wípé àwa náà ṣàdúrà fún wọn bíi kí mọ́tò wọn lọ kọ́lọ̀ torí bọ̀bì kan. bẹ́ẹ̀ ni. ẹ worú Ọ̀yọ́ National Park ṣé kò yẹ ká ní army formation bẹ́ẹ̀ yẹn. níbo lẹ́ẹ̀tì ni. tógun fi wà ti bẹ̀ yẹn wọlé ọ̀kan nìyẹn. Save our school initiative tí wọ́n ní bọ́jẹ́ẹ̀tì 145 billion fún civil defence. mo rò pé ẹ̀yin ọmọ sí Nàìjíríà àgbẹ̀ ń lọ káàkiri báwa ṣe ń lọ káàkiri ni tá a bá bẹ̀rẹ̀ sí ní fi àwọn fídíò àwọn iléèwé wa hàn yín ẹ ní láéláé ìjọba àgbáyé ẹ palẹ̀ ẹ̀kọ́ rẹ o ìtẹ́ ẹ̀ ní ẹ palẹ̀ ẹ̀kọ́ rẹ. irú ẹ̀kọ́ wo lẹ fẹ́ káwọn ọmọ ṣe bí láyé Bọ́lá Ìgè ṣe bí a wà ń lù nígbà náà èèlò sì ni èèlò la location ìjọba nígbà náà. gbogbo skul ní Bọ́lá Ìgè pín àga àti lọ́kà fún gbogbo skul ni wọ́n pín textbook fún wọ́n pín notebook ruler water fuel ẹ wo iye owó táwọn gómìnà wa ń gbà nísìnyí. owó local government owó àwọn local government ìpínlẹ̀ Ọ̀yọ́ lóṣù ó lé ní 200 billion naira àríṣẹ́ o. ọ̀nbẹ lọ́dọ̀ ọ̀gá wa ọ̀nbẹ lọ́dọ̀ ọ̀gá wa ọ̀nbẹ lọ́dọ̀ ọ̀gá wa lágbójú. ìjọba ọ̀kọ́jà state capital bẹ́ẹ̀ ni mo sọ ìwọ̀nba ṣẹ́ tí wọ́n bá ṣe kò lè kọ̀kọ́jà state capital ẹ wo gbogbo ìlú tí ń bẹ lọ́yọ̀ọ́ state. tẹ́ ẹ bá wí wọ́n ní wọ́n sanwó oṣù wọ́n jẹ̀bi wọn bá wọn sanwó oṣù sẹ́mi bá wọn ṣiṣẹ́ wọn ò ṣe sanwó fẹ́ẹ́. àṣeyọrí lówó oṣù. àṣeyọrí ṣé oògùn aláàrú. láyé Tinubu yìí kò sí stéètì kan tí ń jẹ owó oṣù láyé Tinubu wọn ẹ ń bá lóun rí stéètì kankan lọ mú wá. ọwọ́ nǹkan tí wọ́n mọ̀ wí náà ẹ ń sanwó oṣù ọba mọ̀sán èmi ni bàbá bọ́ ọ̀sán pé mi àti ẹlájọ́ ń gbowó l'Àbújá. àlè rìn lọ́sàn-án àlè rìn lóru àlè jẹun àlè àwọn àgbò tó lè dáko kí ló dé ṣé bá ṣe báyé ṣé bí wọn ó ṣe lọ́ba sì yá ní ìsìn tí a bá ti pín kóńgò ráìsì kan àbí sẹ̀mó fìlà káńgbà àti t-shirt á tún máa pariwo ránkà dèdè tẹ̀lé wọn lẹ́yìn nǹkan ṣe wá. orò òdìlé wa ni ó ti dàṣà wa á tó tẹ̀lé wọn kò àlọ́ náà báyọ̀ àti ẹ̀mọ̀ bóyá wọ́n lóògùn tẹ́ fi ń fà wá ni tọ́kàn wọ́n wà mọ́ fàṣíwọ́ tá a bá ti rí ráìsì agolo méjì erékiri níbẹ̀ lọ́kàn wọ́n wà ní ẹja tẹ̀lé wọn àbàmọ́ tẹ̀lé wọn gọ̀ọ́gọ̀ bíi gọ̀lúgọ̀. lórí TikTok ọmọ ọba Èkó ẹ bá gbóhùn sókè ọmọ ọba Èkó ẹ bá gbóhùn sókè ẹ mà ẹ kó àbọ̀. ẹ káàsán ṣáláfíà lè wà sá. àlàáfíà ni. ẹ kú iṣẹ́ náà gbogbo mo bá díẹ̀ náà àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ so bọ̀ nǹkan tẹ̀mí rí sí ọ̀rọ̀ yìí ni pé aláwọ̀kọ́ àwọn àáfàá wa nílẹ̀ Yorùbá wọ́n ní láti take it easy gbogbo nǹkan kọ́ ni pé gbogbo nǹkan kọ́ ni ẹ̀sìn gbogbo nǹkan kọ́ lẹ̀sìn tí nǹkan bá ti bọ́ sórí ọ̀rọ̀ security ṣe bí mùsùlùmí làwa yìí náà anything tó concern security lives and property àjọṣe gbogbo wa ni yálà a jẹ́ mùsùlùmí o a jẹ́ kìrìsìtẹ́nì o a jẹ́ ẹlẹ́sìn ìṣẹ̀ṣe o àjọṣe gbogbo wa ni and from my own experience o Chief Sunday Igboho kì í ṣe ẹnìkan tó yẹ pé ó máa ń tó jẹ́ pé ẹ̀sìn kan ló bèsì lé lórí àbí pé ó ń favour ẹ̀sìn kan pẹ̀lú ẹ̀sìn kan ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ yìí kọ́wọn àáfàá wa kán stop gbogbo nǹkan tó ń ṣe wọ̀nyí kán stop ẹ̀ wọ́n ń dójú tì wá àwa tá jẹ́ mùsùlùmí wọ́n ń dójú tì wá they should stop it. ẹ ṣé gan. ẹ ṣé pọ̀ àwa táwa lórí TikTok àtọ́ bá fẹ́ ká gbé wa sókè ẹ jẹ́ kí àǹfààní ti wà fún wa ẹ jẹ́ má bá wa power tap lórí TikTok ẹ má bá wa power tap àwa tá a wà lórí TikTok ẹ jẹ́ má bá wa power tap àwa tá a wà lórí TikTok torí àmọ́ tó dé kìíní yìí ń slow bákan àwa tá a wà lórí Facebook láti dá sí ètò 08023
687432 láfi dá sétò lẹ́ẹ̀kan sí 080237432 iná láfi dá sí ètò àwa tá a wà lórí Facebook. Báṣọ̀run mo rí yín bẹ̀rẹ̀ bá a gbóhùn sókè. ààrẹ mú kí yá kù sí mi o Ìsinmi ni o. kò ní sú yín kò ní rẹ́yìn yá rẹ̀ Àṣẹ o. ọlọ́run wà pẹ̀lú wa. Àṣẹ o. tẹ́rọ̀rọ̀ ọ̀gbẹ́ni tẹ́ ẹ sọ yẹn ti ń bú Ìgbòho àwọn èèyàn ti dá lóhùn torí mi ò láìkí kí n máa dárúkọ ẹ̀. ṣèbí ìjọsí ló kọ́ àwọn èèyàn jọ tí ń pariwo tó lóhùn gbìjà Palestine. sẹ́yìn tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ kò kan òun. Ààrẹ wọn kó kó yẹn kankan jọ. Mùsùlùmí ń bẹ lára àwọn tí wọ́n kó l'Ógbómọ̀ṣọ́ o. Sábà ní Kírísítẹ́nì kan ni. àbí Palestine ti ń gbìjà ń jọ sí fámílì ẹ̀ mélòó lọ́wọ́ à ń bẹ̀. Kò sí. bọ́ ẹ mọ̀ pé gbogbo wọn náà ẹ wo orújọ́ tí mi ò mọ tó ṣe ń jọ yẹn tẹ́ fi ń dá lóun náà tọ́ lọ lọ́rin tó káwé ẹ̀yìn bí ẹ tó tó ara tí ń ṣe bí dìde. Tó ní gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá mùnàfìkì ni wọ́n adájọ́ gómìnà ọlọ́ọ̀lọ́wájú Fúlàní ń fi àwọn ìran rẹ̀ pa. ṣé kọ́ àwọn gómìnà ọ̀gbọ́njọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ mọ́ sọ pé kálẹ̀ Búṣèyí Mákindé nìsí wọ́n ti ní kí wọ́n gbé yín lé wọ́n ti ní ọ̀yá bọ̀bọ̀ tí ń bu yín nù ọ̀tá àwọn olóṣèlú ní nǹkan ẹ tí bá ṣe tìlú ni wọ́n máa kọjú ìjà sí. ọ̀gbẹ́ni Bìnà yìí ẹ wo bí ti ń sọdá sí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ńjọ́sí náà tí ń gbé ọba ṣépè lórí ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́. ẹ wò gba wọn mú ta lọ́lọ́run bẹ́ẹ̀ ti dúró tán gbogbo almost every day lẹ fi ń ṣe program. Bẹ́ẹ̀ni. àwọn alágbára ilẹ̀ Yorùbá mélòó lọ sọ̀rọ̀. Níbo. ó tún dé stage kan borí bẹ́ẹ̀ tí ń tírẹ́tì wọn pé ẹjọ́ kú mọ́ yín lọ́wọ́ tẹ́ bá bí yín dá. Bẹ́ẹ̀ni. ẹ tún dájọ́ pé gbogbo delay taxes tẹ́ ń lò yìí kò gbọ́dọ̀ lo November bí tọ́wọ́ oṣù òpè tí wọ́n fi ní wọ́n ti filẹ̀ wọ́n ti dáríjì. Gbogbo bá a ṣe ń ṣètò tá à ń ṣe gbogbo àwọn tó jẹ́ èèkàn nílẹ̀ Ìbàdàn ni mò ń pè lábẹ́nú ńgbà náà o pé ọ̀rọ̀ yìí ké sọ̀rọ̀ yìí pé bóyá kínní kéèyàn sì lórí láyà kí wọ́n wá gbé ọmọ Ìbàdàn lọ sí Ìlọrin. No. Wọ́n yà dá padà fún wa á wà bá wí lé ni nígbà wọn láwọn ń bọ̀ wá gbé mi mo kú dráìfù káàkiri mo ní àtẹ́bá bí bàbá yín dẹ́ ẹ mọ̀ bọ̀ mo sọ ní mo ní àápa mẹ́wàá nù yín ó sọ àápa mẹ́wàá àápa yín ní bẹ́ẹ̀ bọ̀. ẹ dúró tán ni pé ọmọ Yorùbá lélẹ̀ ilé ìsọ̀rọ̀ ẹ̀sìn. wọ́n wà gbé mi láti Ìlọrin olóyè Olúbàdàn lórí pé ẹ bú bàbá mi mo bú bàbá yín bẹ́ẹ̀ bá bú bàbá mi ní bú bàbá yín o. tó nǹkan máa ń dun àwọn téèyàn bá fún wọn lésì. àwọn dẹ̀dẹ̀ wù ẹgbẹ́ wọn wọ́n lè bá fàyún. gbogbo bí táwọn ti ń da gbogbo òlùrú kò sọ̀rọ̀ náà. níbo wọn ò ti sọ. Olúwo tún bọ́ta lánàá nísìn onílòwú tún bú. ọ̀rọ̀ àwọn ọmọ tó ṣẹlẹ̀ kọ̀kẹ́ nìkan kan. ẹ̀sìn kálukú sáà ń ṣe nǹkan tó wù ẹ̀yin tẹ̀ sí gbé nǹkan gidi lọ́wọ́ àtolóyè tó wò pé kí ni yóò gbọ́dọ̀ bàjẹ́ ṣébílẹ̀ Yorùbá ti wá ṣẹlẹ̀ Yorùbá lè rí báyìí káwọn kìíní àwọn dìdìrì náà kí káwọn dàgbà. bẹ́ẹ̀ni. bá babaláwo adúró tán ni àwọn eléyìí ṣe mùsùlùmù sẹ gbogbo sọ fáwọn èèyàn mùsùlùmù Saudi gan ọ̀dà tó mùsùlùmù lẹ Yorùbá ẹ lọ gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn tí wọ́n bá ń parọ́ òtí táwọn ẹranko yìí wà níwájú láti. nígbà táwọn bàbá wa gba Islam ìjọmọlúàbí tí ń bẹ lára wọn ò gbé jùlẹ̀ wọ́n ti ní ọmọlúàbí lára kí Islam ò tó dé lọ́rọ̀ ẹ̀sìn fi yé wọn. èyí kan wá dé lọ́sàn-án kan òru kan ẹ̀kọ́ méjì ẹni tó bá ti wá sọ pé kí ni yóò yẹ kó rí báyìí ẹ wà takò ẹ wà mọ gbé èbú ẹ mọ ṣépè kí ló dé fa ni pé àwọn ìjọba wa gẹ́gẹ́ ní ìṣòro tá a ní. àwọn ni.
ó yẹ kí wọ́n ti ṣòfin ìwọ tó bá fi lè sọ nǹkan báyìí online tẹ́ ẹ̀ instigate war ẹ̀wọ̀n ni ẹni tó bá sì ti protest torí irú àwọn bá tẹ pé wọn ní lídà yín ẹ kó gbogbo wọn sẹ́wọ̀n torí tí wọ́n fi ṣẹ̀wọ̀n sílùú káàkiri nu àṣẹwọ́n lẹ Yorùbá torí gbésùmọ̀mí olórí burúkú tí ò níran kan tí wọ́n ń pààrọ̀ wa dànù látòkè ọya ọmọ Yorùbá mélòó lọ́wọ́ àlẹ̀ wọ́n lọ́dọ̀ tí wọ́n ti ń pa wọ́n bẹ́ẹ̀ tí ń jí wọn gbé. bẹ́ẹ̀ni kò sí. àwọn ilé òde rírú nǹkan báwọn torí kankan náà ni wọ́n. tó bá dọ́mọ Yorùbá ni mufti wò wọ́n sì ti ní pé kì í ṣe Yorùbá ìjọ tó bú bàbá múdi irú mọ́ríkàsì tí jákèmá dá lóhùn wọ́n lè ṣe Yorùbá èbìrà bèbíta wọn pè jọ yẹn. ìgbìrà wọn pè. pé kò gbalẹ̀ yín lọ. nígbà tí wọn náà bá wù wọn máa lè ṣe wòlé sọ fún kọ́ máa lè ní. ọkàn gbòrí kalẹ̀ orí jákìtàn kò ṣiṣẹ́ kankan rí ìjọkọ̀ ẹwọ́ okun ẹ̀ bí ẹ tó lóyún oṣù mẹ́rin bí a mọ̀ fò káàkiri free Palestine wọ́n gbọ́ ọmọ lóògbò mọ́sọ̀ nísìn tí ò pé ní wákàtí mélòó tó lè gba físà kó tó lọ ò bọ́ta ọwọ́ ṣe fídíò lójoojúmọ́ òun lérí ogun ṣé tí wàhálà bá tẹlẹ̀ tó lè dúró ni olùkọ́ àwọn ọmọ Fúlàní tó kó káàkiri wọn ọmọ tí wọ́n ń pè lẹ́ẹ̀ Yorùbá ó ní gbogbo owó ti dáwọ́ jọ lé gbogbo yín lórí ẹ rò pé gbòòwò lẹ́ ń ta láyà ìran Yorùbá lẹ́ ń ta láyà. bẹ́ẹ̀ni. àwọn bàbá wa ní táwa lọ́wọ́ kó akànwó yín rẹ lọ́wọ́ ni nítorí tó sún wọn yín bá kún tán yẹn tó sẹ́dá lẹ̀ níjọ́ lẹ́mọ̀ tí wọ́n ń pè ìran Yorùbá ẹ mọ̀ bí tó bọ̀ jàre. ẹ ṣe gan ni o. àwọn wèrè náà kí. ààrẹ mo máa kí yín o mo kí o gbolé o. ẹ̀yin kọ́ lọ́kàn ẹ má jà ẹ já tẹ̀lé protocol. ẹ káàsán. ẹ káàsán. ẹ kú ètò sọ. ètò ni. Ọlọ́run máa fún yín ṣe. asef. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ gbà tí ẹ bá máa ń sọ àwọn ìtàn kan tó ti ṣẹlẹ̀ bíi 200 years ago 300 ẹ máa ń dàgbà téèyàn wo múvì ni ìgbọ́lẹ́ níjọ́ mẹ́ta ẹ̀ wọ́n á lọ ń tún àwọn prógámù yẹn wò YouTube wọ́n á ń imagine ara mi pé nígbà tó yẹ kí wọ́n ti bí mi nígbà yẹn kí n máa ro bí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ̀ ń sọ bí bó ṣe rí nígbà yẹn ṣe rí àwa Yorùbá kọ́ ló ń ṣàánú wa ìgbà tí wọ́n pariwo Yorùbá nìsín tó wáyé pọ́ lóun bá jẹ́ kó bọ́ sí ni ṣe ogun Kírìjì yóò jẹ́ kó ogun yóò dàgbà tó yẹ pé èèyàn ti síbí sínú òkun nínú ogun tí Yorùbá bàbá ara wọn jà tó wáyé pé Yorùbá rí ṣe wá bọ́ sí pé wọ́n ní Yorùbá ẹ lọ dá dúró gbogbo àti ìdádúró.